ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kó àbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ mìíràn. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ti tún pèsè ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ láti bùkún fún wa. Orúkọ mi ni Noah Ọ̀jẹ́dòkun. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa gbé yín ga fún àkókò oore ọ̀fẹ́ yìí. Ìtí ẹ ti tún pèsè láti fi oore ọ̀fẹ́ kún ayé wa fún ìrìn àjò ìní. Olúwa gbé yín ga nítorí pé ẹ ò ní ṣaláìsí ilẹ̀kùn oore ọ̀fẹ́ yẹn sílẹ̀ fún wa ní ọ̀nà tí yóò gbà yà wá lẹ́nu tí yóò sì fi okun fún ayé wa fún èrè àti fún ògo orúkọ yín. Bàbá ògo ni fún orúkọ yín. Lónìí ẹ rán ọ̀rọ̀ yín sí wa kí ó gbà wá là kí ó sì gbé wa dìde. Bàbá ògo ni fún orúkọ yín. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín. Ibi tí a ó ti kọ́ ẹ̀kọ́ wa láàárọ̀, tí a ó ti rí ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí, mo ní a ó rí nínú ìwé Ẹ́kísódù orí 12 láti ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 34. A ó wá lọ ka ẹsẹ̀ 39. Ẹ́kísódù orí 12 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 29 títí dé 34. A ó sì tó ka ẹsẹ̀ 39. Mo bẹ̀rẹ̀ sí ní kà. Ó sì ṣe láàrin ọ̀gànjọ́ ni Olúwa pa gbogbo àwọn àkọ́bí ilẹ̀ Íjíbítì láti àkọ́bí Fáráò náà tí ó jókòó lórí ìtẹ́ títí ó fi dé àkọ́bí ẹrú tí ó wà ní inú túbú àti gbogbo àkọ́bí ẹran ọ̀sìn. Fáráò sì dìde ní òru, òun àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ará Íjíbítì. Igbe ńlá sì ta ní Íjíbítì nítorí tí kò sí ilé kan tí ènìyàn kan kò ti kú. Ẹsẹ̀ 31. Ó sì pe Mósè òun Áárónì ní òru, ó sì wí pé, ẹ dìde kí ẹ sì jáde lọ kúrò láàrin àwọn ènìyàn mi àti ẹ̀yin àti àwọn ọmọ Ísírẹ́lì, kí ẹ sì lọ sin Olúwa bí ẹ ti wí. Ẹ sì mú agbo ẹran yín àti ọ̀wọ́ ẹran yín bí ẹ ti wí, kí ẹ sì máa lọ, kí ẹ sì súre fún mi pẹ̀lú. Ẹsẹ̀ 33. Àwọn ará Íjíbítì sì rọ̀ àwọn ènìyàn náà kí wọn kí ó lè rán wọn jáde lọ kúrò ní ilẹ̀ náà kánkán, nítorí tí wọ́n wí pé gbogbo wa di òkú. Àwọn ènìyàn náà sì mú ìyẹ̀fun pípò wọn kí wọn kí ó tó fi ìwúkàrà sí, a sì di ọpọ́n ìpò ìyẹ̀fun wọn sínú aṣọ wọn léjìká wọn. Ẹsẹ̀ 39. Wọ́n sì yan àkàrà ìyẹ̀fun pípò aláìwú tí wọ́n ti mú jáde tí Íjíbítì wá. Wọn kò sáà tí ì fi ìwúkàrà sí, nítorí tí wọ́n jáde kúrò ní Íjíbítì. Wọn kò sì lè dúró bẹ́ẹ̀ ni wọn kò lè pèsè ohun jíjẹ kan fún ara wọn. Àmín. Ohun tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí, òun ni ìyọ̀ǹda tipátipá. Ìyọ̀ǹda tipátipá. A mọ̀ wípé àwọn ọmọ Ísírẹ́lì ti pẹ́ ní Íjíbítì. Àkókò kan wà tí wọ́n ti kọ́kọ́ gbádùn nígbà tí ọba tí ọmọ Jósẹ́fù ò tí ì dórí oyè. Ṣùgbọ́n lẹ́yìn tí ọba tí ọmọ Jósẹ́fù, ọba aláìláàánú tí ó ti dórí oyè, ó jẹ́ àkókò ìpọ́njú àti àkókò ìyọnu fún wọn. Láti ìgbà náà ni àwọn ọmọ Ísírẹ́lì sì ti ń gbígbin wọn ló jí ọ̀dọ̀ Ọlọ́run tí Ọlọ́run fi rán ẹni tí yóò kó wọn jáde tí í ṣe Mósè sí wọn. Ṣùgbọ́n láti ìgbà tí Mósè ti bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri síwájú Fáráò láti sọ wípé Ọlọ́run sọ pé ká kúrò ní, Ọlọ́run sọ wípé ká wá rúbọ sóhun, ọba yìí kọ̀ láti jẹ́ kí wọ́n lọ. Ṣùgbọ́n ní àkókò yìí, ìyọ̀ǹda tipátipá, ìyọ̀ǹda dandan ó ti ṣetán, nítorí pé Ọlọ́run ti ṣetán
láti yọ̀ǹda àwọn ènìyàn rẹ̀. Arákùnrin àti arábìnrin, bàbá àti màmá, ẹ̀yin olùgbọ́rọ̀ Ọlọ́run ní àkókò yìí, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Ọlọ́run mọ nǹkan tí yóò ṣe tí a ó fi yọ̀ǹda rẹ kúrò ní ipò ìpọ́njú, kúrò ní ipò gbígbin, kúrò ní ipò wàhálà, kúrò ní ipò ìyọnu tí a há ọmọ. Bó tilẹ̀ jẹ́ pé ìwọ lè wò pé ipá rẹ ò lè gbé ọyọ ní tòótọ́ ni, ìwọ ò lè má ní ipá láti gba ara rẹ, ṣùgbọ́n Ọlọ́run mọ nǹkan tí yóò ṣe tí a ó fi kú ọyọ nínú ìyọnu tí o kó sí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ohun mìíràn tí mo fẹ́ kí a ṣe àkíyèsí dáadáa, òun ni wípé ọmọ Ọlọ́run nílò láti ní sùúrù pẹ̀lú Ọlọ́run. Nígbà tí Ọlọ́run bá sì ń ṣiṣẹ́ ní ìhà ènìyàn, nígbà míì ó lè dàbí ẹni pé tí Ọlọ́run yóò wá gbà mí, tí Ọlọ́run yóò wá kó mi yọ. Iṣẹ́ ìyanu ẹlẹ́ẹ̀kẹwàá ni ó mú ìyọ̀ǹda tipátipá bá àwọn ọmọ Ísírẹ́lì. Iṣẹ́ ìyanu ẹlẹ́ẹ̀kẹwàá, nítorí pé Ọlọ́run ti sé Fáráò ní ọkàn le láti yin ara rẹ̀ lógo lórí rẹ̀. Ọlọ́run ṣetán láti yọ̀ǹda ìwọ náà lábẹ́ gbogbo àwọn ìyọnu, lábẹ́ wàhálà, lábẹ́ ohun gbogbo tí í ṣe ibi tí o ti kó sí. Nígbà tí a bá wo ẹsẹ̀ 19, Bíbélì wípé 29, Bíbélì wípé ó sì ṣe láàrin ọ̀gànjọ́ ni Olúwa pa gbogbo àwọn àkọ́bí ilẹ̀ Íjíbítì, láti àkọ́bí Fáráò lọ tí ó jókòó lórí ìtẹ́ títí tí ó fi dé àkọ́bí ẹrú tí ó wà ní inú túbú, àti gbogbo àwọn àkọ́bí ẹran ọ̀sìn. Mo ní Ọlọ́run mọ nǹkan tí ó ṣe nígbà tó bá ṣetán láti yọ̀ǹda rẹ. Nǹkan tí Ọlọ́run ṣe ni wípé Ọlọ́run mú ìbànújẹ́ ńlá bá gbogbo àwọn ọ̀tá àwọn ọmọ Ísírẹ́lì. Bíbélì jẹ́ kó dímọ̀ fún wa pé kò sí lábẹ́ òrùlé kan tí igbe ẹkún àti igbe ọ̀fọ̀ ò ti ké jáde. Wọ́n sọ gbogbo àwọn àkọ́bí ọmọ wọn nítorí àwọn ọmọ Ísírẹ́lì. Arákùnrin àti arábìnrin, ẹ̀kọ́ ńlá lélẹ́yìí. Bí o bá jí ọmọ Ọlọ́run, àkọ́bí ló jẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run sì lè ṣe ohunkóhun láti gbà ọ́ kalẹ̀, ṣùgbọ́n jù láti jẹ́ ọmọ Ọlọ́run, jù láti jẹ́ ẹyin lójú Ọlọ́run. Ọlọ́run ṣetán láti gba ìjà rẹ jà ní gbogbo ọ̀nà. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Nígbà tí a kíyèsí nísàlẹ̀ ní ẹsẹ̀ 30, nǹkan mìíràn tó ṣẹlẹ̀. Fáráò sì dìde lé òru, òun àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ará Íjíbítì. Igbe ńlá sì wà ní Íjíbítì, nítorí kò sí ilé kan tí ènìyàn kò ti kú. Fáráò lórí ibùsùn rẹ̀ lóru, ẹni tó ní òun ọmọ Ọlọ́run tí òun fi yọ̀ǹda wọn, ó ní láti dìde láti máa wá àwọn Mósè káàkiri. Ọba tìkálára rẹ̀ kò rán àwọn ìjòyè lákòókò yìí, òun tìkálára rẹ̀ ló dìde, nítorí pé ọba àwọn ọba ti ṣiṣẹ́. Wọ́n wá àwọn èèyàn káàkiri. Àwọn Mósè ní máa ń wá káàkiri tẹ́lẹ̀ pé ẹ jẹ́ á lọ, ṣùgbọ́n lákòókò yìí nígbà tí ọba àwọn ọba ti ṣiṣẹ́, nígbà tí Ọlọ́run bá ṣetán láti jà fún ọ, àwọn tó ń wá káàkiri, àwọn tó ń bẹ̀, wọ́n wá láti máa bẹ̀rẹ̀, ṣùgbọ́n jù láti di ọmọ Ọlọ́run. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Ẹsẹ̀ 29, ó sì pe Mósè òun Árónì lé òru, ó sì wí pé ẹ dìde, kò jẹ́ kí ilẹ̀ ọmọ, kí ẹ jáde lọ kúrò láàrin àwọn ènìyàn mi, àti ẹ̀yin àti àwọn ọmọ Ísírẹ́lì, kí ẹ sì sin Olúwa bí ẹ ti wí. Ó ti ń dùn wọ́n ní ìbéèrè wọn tipẹ́tipẹ́. Ó ti ní a ò ní fi ìbéèrè wọn fún wọn. Ó ní ta ni Ọlọ́run tí èmi ò fi jẹ́ kẹ́ ẹ lọ, ṣùgbọ́n nísìn ó ní ẹ dìde nísìn, ẹ má délé ọmọ. Àtijáde dandan ni. Ó ní ẹ máa lọ. Nígbà tí Ọlọ́run bá jà fún yàn,
àwọn èèyàn ò ní dúró wípé tó bá dọ̀la àmọ́ wa káàkiri rárá, lójú ẹsẹ̀ ni wọ́n gbé ìgbésẹ̀ láti wá orí nítorí pé Ọlọ́run jà fún ọ. Lójú ẹsẹ̀ ni wọ́n tì ọ jáde wípé èyí tí a pọ́n lójú tó ẹ yọ̀ǹda rẹ̀. Ó ní bí ẹ ti wí ẹ máa lọ. Bí ẹ̀yin ti wí bí ìfẹ́ inú yín ti rí bẹ́ẹ̀ náà ni kí ẹ lọ sí. Ẹsẹ̀ 22 ẹ sì mú agbo yín àti ọwọ́ ẹran yín bí ẹ ti wí kí ẹ sì máa lọ, kí ẹ sì súre fún mi pẹ̀lú. Ọlọ́run mọ̀ bí ṣe máa ń ṣe ipá àwọn akóniṣiṣẹ́. Ọlọ́run mọ̀ bí ṣe máa ń ṣe ipá àwọn amúnilẹ́rú. Ọlọ́run mọ̀ bí tí máa ń wọ́ àwọn akónilẹ́rú nílẹ̀. Ọlọ́run mọ̀ bí tí máa ń rí àwọn agbéraga sílẹ̀. Ó ní ẹ máa lọ. Ó ti sọ pé tẹ́lẹ̀ wọn ò ní lọ pẹ̀lú àwọn ẹran wọn àti àwọn ọmọ wọn. Ó ní ẹ̀yin sì ni ó tún ń gbà tó tún di àkókò kan. Ó ní ẹ lè lọ ṣùgbọ́n ẹ ò gbọ́dọ̀ lọ jìnnà. Tó túmọ̀ sí pé ó sì tún fẹ́ kí wọ́n wà ní abẹ́ ìṣọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ wọn, ó yọ̀ǹda wọn pátápátá. Ó sì jẹ́ kí wọ́n lọ. Nítorí ìdí èyí, ìrètí ń bẹ fún wa. Bí a bá wà nínú ìṣòro, bí a bá wà nínú ìpọ́njú, bí a bá wà nínú ìyọnu, ìṣòro ìrètí ń bẹ fún wa. Kìkì ká di Ọlọ́run mú, kìkì kí a gba Ọlọ́run gbọ́, kìkì kí a fi ìgbàgbọ́ wa sínú rẹ̀, kìkì kí a sinmi lé. Bí a bá ti sinmi lé Ọlọ́run, ìrètí wà fún wa nínú Ọlọ́run. Ẹ já wá wò àwọn verse 33 ẹsẹ̀ 23. Àwọn ará Íjíbítì sì rọ̀ àwọn ènìyàn náà kí ó lè rán wọn jáde kúrò ní ilẹ̀ náà ní kánkán, nítorí tí wọ́n wípé gbogbo wa di òkú. Ọwọ́ Ọlọ́run ti bà wọ́n. Nígbà tí ọwọ́ Ọlọ́run bá gba ọ̀tá, yóò bẹ̀bẹ̀ fún ẹ̀mí rẹ̀, yóò bẹ̀bẹ̀ fún ìdáǹdè rẹ̀, yóò bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ rẹ̀. Nítorí ìdí èyí, lákòókò yìí gba Ọlọ́run gbọ́ fún ìdáǹdè rẹ̀, gba Ọlọ́run gbọ́ fún ìtúsílẹ̀ rẹ̀, gba Ọlọ́run gbọ́ wípé ipò tí ó wà yẹn kì í ṣe láíláí. Sinmi lé Ọlọ́run kí o sì gbẹ́kẹ̀lé, yóò sì gbà ọ́ là, yóò dá ọ nídè, yóò tú ọ sílẹ̀. Ibi tí ò ń gbé yẹn kò ní sí ohunkóhun nínú ẹrù rẹ tí yóò kù sí àkàtà ọ̀tá nígbà tí Ọlọ́run bá dá sí ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbé yín ga ní àkókò yìí fún ọ̀rọ̀ orí ọ̀fẹ́ mìíràn àti ọ̀rọ̀ ìmúlọ́kànlé mìíràn tí ẹ ti rán sí wa àti sí àwọn ènìyàn yín. A gbé yín ga nítorí pé bí a tilẹ̀ wà nínú ipò ìyọnu, ipò wàhálà ní àkókò yìí, a mọ̀ pé ipá yín ó ní agbára láti gbé wa jáde. Olúwa gbàdúrà yìí pé èyí tí yóò mú ká jáde ní ibi tí a há wa mọ́, ibi tí a ti mú wa sùn, ẹ̀mí mímọ́ ẹ gbé wọn sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ fi àyè gbà, ẹ ṣe iṣẹ́ tí ó ya ọ̀tá sí méjì, tí ó mú kí ọ̀tá kó kúnlẹ̀ ní ikùn rẹ̀ fún ẹ̀bẹ̀ àti fún ìyọ̀ǹda wa. A gbé yín ga torí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín. Fún ìtẹ̀síwájú láti máa jẹ ìgbádùn ọ̀rọ̀ Ọlọ́run ní ìkànnì yìí, ẹ gbìyànjú láti bá wa tẹ bọ́tìnì pupa tí ó ń bẹ lórí ẹ̀rọ ìléwọ́ yín àti àmì ago tó wà ní ìsàlẹ̀ yìí. Ẹ bá ti tẹ̀ ó ní ó máa ṣàlàyé fún yín wípé iṣẹ́ ìránṣẹ́ ọ̀tun mìíràn ó ti wà lórí afẹ́fẹ́. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó bí sí fún yín. Àlàáfíà fún yín.